ìlú wo ló ti dé òyìnbó wo ló bá ṣe kí ló sọ fi àbọ̀tà background wo ló ní ilé ìwé wo ló lọ́gán èmi máa ń sọ fáwọn èèyàn wa o sophisticated kankan o máa ṣá ẹ wà ló sophisticated ló ìwọ ogbọ́lù ni ogbọ́wé ni ìwọ ọmọjú ọmọ tí ò mójú kò lè mọ́ra ó sọ kí ló sophisticated. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà lètò ètò wa ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni lẹ́ni inú mi dùn láti sọ fún yín pé nínú ọgbọ́n nínú ìmọ̀ àti nínú òye òun láti máa ṣe ètò yìí nítorí pé ọ̀dọ̀ àwọn àgbàlagbà la lọ ṣe mọ̀ pé àwọn Yorùbá náà ló sọ pé ọmọdé ò bá bá tàn yóò bá àròbá àròbá sì ní bàbá àtàn ta ló wá ń pa àwọn ìtàn yìí fún àwọn ọmọdé àwọn àgbà náà ni nítorí ẹ̀ la ṣe máa ń gbàdúrà wípé àgbà ò ní tán lórílẹ̀ bó ṣe wà nìyẹn torí a ní ìdí àwọn àgbà o ẹ̀yin kan tẹ́kọ̀ máa ń tọ̀rọ̀ ságbà tẹ́kọ̀ máa ń ṣe bákan ìgbà náà akọyìn mọ́kànmọ́kàn ni oyè tó kára owó ò ń bọ̀ wá kárẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀yin wa lórí ètò ilé ni ẹ bá mi kí dáàdì wa chief tàbá ní ká máa sọ àwọn táìtù wọn yẹn nínú ẹ̀ a máa mú chief nínú ẹ̀ a máa mú ọ̀túnba nínú ẹ̀ a máa mú doctor nítorí wípé bí wọ́n ṣe jẹ́ ọ̀jọ̀gbọ́n náà ni wọ́n jẹ́ ọ̀mọ̀wé ẹ̀ ń wọ́ndà pé why is that mean packaging this thing so ó gba packaging tí wọ́n pé kéèyàn wà lọ́mọ kékeré kó wàá má jèsìn kó ti máa wo àwọn èèyàn kan lórí amóhùnmáwòrán tó bá tiẹ̀ máa wo gap difference yẹn gan wàá mọ̀ pé bí mi ìjọmọ ó yẹ kí n jọmọ mọ̀ fún wọn àwọn kíní ló máa ń wú wa lórí pé àwọn èèyàn tá a dàgbà tá a bẹ̀rẹ̀ sí ní rí àṣọlọ́run náà á gbé wa kájọjọ jókòó kájọjọ lè fọ̀rọ̀ jomi tó rọrọ̀ sínú ara wọn eléyìí ni màá fi kí chief ọ̀túnba dr Tunji Sotimirin káàbọ̀ sórí ètò lẹ́nu ṣé wàá dáadáa sá. Dami ṣé mo gbà. Dami bẹ́ẹ̀ ni sá. Nǹkan tí mo mọ̀ kì í ṣe pé wọ́n sọ fún mi àbí àhesọ ni wípé Ọlọ́run fún ẹ ní ẹ̀bùn yẹn ó dẹ̀ máa ọ̀nà á máa là fún ẹ sí i. Àmín àṣẹ. Gbogbo ògo ẹ á túbọ̀ máa buyọ̀ ni gbogbo ohun tí Ọlọ́run fi dá ẹ sí tó dá àmì ìlọsíwájú sí ẹ ó máa lọ síwájú ní gbogbo àwọn tí wọ́n wá ń wò wá dá mi ojú tí wọ́n fi ń wò wá kò ní fọ́ etí tí wọ́n fi ń gbọ́ wá kò ní di ìlú wa Nàìjíríà kò ní bàjẹ́ ó máa létò á ní àtúntò ìyẹn gangan á ní àtúntò ọ̀nà àlà fún wa ìjà àfilẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ pọ̀. ibi àtúntò yẹn náà la ṣe ní ìdí èèyàn àgbàlagbà torí nǹkan tágbà ti rí tọmọdé bá gun àkàbà kódà kó lọ orí òkè Cocoa House láyé kò lè rí àfún wọn ọ̀tọ̀ọ̀tọ̀ lógún àmọ́ tá a bá ní ká wò lẹ́nu bíi tí mi bá ní kí n bù kó kéré ẹ ti wà lẹ́nu iṣẹ́ yìí á ti ju 30 ọdún lọ over 30 years ìrírí 30 years àwọn tó pé 30 gan lọ́dún yìí tó pé 30 lọ́dún yìí bọ́n ti máa fà ń lé ọkọ wọ́n á ti máa sọ wípé ó dáa kí ló ti gbé ilé ayé ṣe báwo ni ìrìn àjò yìí kí lẹ lè sọ tẹ́ fi ń fọpẹ́ fọ́lọ́run. n ti mẹ́nu lé kẹ́yìn pé fọpẹ́ fọ́lọ́run yẹn nípa pé ó dá ẹ̀mí sí ó fún olúwa ẹ̀ ní àǹfààní láti gbé ilé ayé láti máa ṣe tí ó ń olúwa ẹ̀ láti ṣe torí pé èmi máa ń sọ pé mo ń yìn díẹ̀díẹ̀ ní omi ò tí bẹ̀rẹ̀ níwájú Ọlọ́run àti ènìyàn ẹ̀bùn tí Ọlọ́run fún mi mo rárá yín mo scratch ẹ̀ nìyẹn mi ò ìbẹ̀rẹ̀ rárá torí pé ìyẹn mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba adẹ́dà tó fún mi ní àǹfààní ẹ̀mí èèyàn gbọ́dọ̀ máa dúpẹ́ ni ní tẹ́ bèrè tá a bá ní ká tú sílẹ̀ ànílọ́lẹ̀ nǹkan tí mo kàn fẹ́ sọ ni wípé
mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ti pẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ over 30 years ntẹ professionally 1980 tá bá calculate 1980 títí dìgbà yìí 1986 ó ti wọ 40 years ó ti gbẹnu so ntí ẹ̀họ́ dẹ̀ mẹ́nulé tí ó dáwọ́lé láti gbà títí dìsín tí ó dẹ̀ ń lọ tí òun fámílì ẹ̀ ń jẹun wọ́n rí mu wọ́n rí lò wọ́n rí bù wẹ̀ wọ́n rí bù mu wọ́n ò tọrọ jẹ emphasis wọ́n ò tọrọ jẹ ntí wọ́n fẹ́ Ọlọ́run ń pèsè ẹ̀ kí ló wá túkù ọpẹ́ ni. mi ò ní nǹkan púpọ̀ dá mi. mo rí nǹkan mú bẹ́ẹ̀ yẹn tán rí jẹ tán rí mu táwọn fi wọ́n bú wa táwọn fi wá bú wọn àyẹn ó tọpẹ́. ẹ wá jẹ́ ká wò gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ àgbà bí olùkọ́ as a lecturer and as an actor gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò eré sinimá méjèèjì iṣẹ́ tó ní owú ni. bẹ́ẹ̀ni. iṣẹ́ tó nílò ìgbà àti àkókò èèyàn tó tún lówó báwo lẹ ṣe ń jọ pọ̀ báwo lẹ ṣe máa. ó ní owó púpọ̀ nípa ayé pé olúwa ẹ̀ ń kọ́ ẹ̀kọ́ ní iléèwé àgbà iléèwé gíga ti fásitì ti Èkó tèkó pé méjì o tèkó tiẹ̀ ti wá ń pọ̀ báyìí o àmọ́ tèkó tàkọ́kọ́ University of Lagos tó wà ní Àkọ́kà ibẹ̀ ni èmi wà tí mo ti ń ṣe olùkọ́ àgbà. Nípa pé mo ṣe ń ṣe tí mo ń yọ síra wọn yẹn ìpìlẹ̀ òun ni kókó tí a pè ní foundation ìpìlẹ̀ mi tíátà ni tíátà dẹ̀rẹ̀ umbrella ńlá ni o tó ń jẹ́ pé ó ń dáàbò bo oríṣiríṣi àwọn tó wà lábẹ́ kéréje wọn yẹn bíi music bíi comedy bíi visual art bíi dance. So ti yẹn so ibẹ̀ ni èmi ti gbogbo ọpọlọ ìmọ̀ àti òye ìjìnlẹ̀ tí mo ní wọnú culture wa tó lè jẹ́ theatre ló wá jẹ́ tó gbé jáde gbogbo náwó sí ibì kan tí ó jọmọ́ theatre àbí culture tí mi ò nípa kì í ṣe pé ó kàn wá nípa lásán kì í ṣe pé èèyàn kàn kọjá ipa tó kilẹ̀ tó rinlẹ̀ tó milẹ̀ bí mo ṣe wá ń ṣe tí mo tún wá lọ ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ mo tún wá ń bọ́ sí ìgboro ìta kúrò nínú ilé ẹ̀kọ́ ìyẹn ní agbègbè yunifásitì láti tún wọn máa ṣe iṣẹ́ ìta bíi pé a lọ ṣe home movie a lọ ṣe pírẹsẹ́ńtà lórí rédíò àbí tẹlifíṣàn a lọ ṣe MC ní ètò kábàwọn tó a tún lọ káàkiri àgbáyé lọ máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ workshop àbí ká lọ ṣe training àbí ká lọ ṣeré ká tẹ̀lé àwọn bàbá wa Ṣóyínká àwọn bàbá wa Bẹ́ntọ́mọlójú àwọn bàbá wa ọ̀ṣọ́fìsọ gbogbo àwọn pòfẹ́sọ̀ ní pòfẹ́sọ̀ àtàwọn tó bá tún pè wá pé ẹ jẹ́ ẹ máa bọ̀ ní Canada ẹ wá kọ́ àwọn òyìnbó ní ẹ̀kọ́ káàkiri àgbáyé bí mo ṣe ń ṣe yẹn tí kò fi nira òun ní yí pé ìpínlẹ̀ mi tí mo pè ní foundation yẹn tí mo tó bá mi lára mu ni tí ó wọnú ẹ̀jẹ̀ mi tí ẹ̀jẹ̀ mi sì wọnú ẹ̀ wọ́n wá wọnú ara wọn ìyẹn ní òfin nira o torí tó bá jẹ́ pé ẹnjìnírìn ni mo ṣe ní ẹnjìn yẹn tó bá níyà ó lè má lọ rìn dé lẹ́bù gan. Ọlọ́run wà ní jẹ́ kó rìnrìn kúrìn. àmín ó dà ẹ jẹ́ ká wò mo mọ̀ pé odú ni yín ẹ kì í ṣàìmọ̀ fún mi. no Túnjí ni mi ṣe odú no Túnjí ni mi. Ẹ̀kọ́ bí sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ dábì mo ń ṣe àwọn èèyàn mọ̀ yín bí gbà tán bá mọ̀ ọjọ́ jọ̀la òkè yẹn lẹ́ ń sọ òdú mo fi ẹni fẹ́ máa bú mi pé òdú ó dúdú kì í ṣe yẹn brown skin girl ṣe gígẹ̀ àní dúdú làwọn dúdú gangan ni má bínú lábì. ẹ jẹ́ ká wò mi ìfẹ́ béèrè ibi tẹ̀ ti wá àti ka àwọn yẹn nínú ìwé àmọ́ gẹ́gẹ́ bí olùkọ́ àgbà nǹkan kan wà tó tàn mọ́ iṣẹ́ tíátà
ìyẹn iṣẹ́ eré àgbéléwò wa àti eré orí ìtàgé mọ́ kọ̀ọ̀kan àti ẹ̀kọ́ kíkọ́ ìyẹn ni sex for roles or sex for marks. àti fa àríbì kan yanjú ẹ̀ sí. So èmi ti sọ wípé mo ti pinnu pé gbogbo ìgbà tí n bá ń bá àwọn àgbàlagbà tó ní í ṣe pẹ̀lú industry méjèèjì ó yẹ ká máa ní ẹ̀kọ́ bó ṣe yẹ ká máa tọ́ irú ìwà wo ló yẹ kán bá lọ́wọ́ wa lóòótọ́ àwọn lecturers kan wà culpable àwọn ló ń béèrè àtúnrà àwọn ọmọdé pé fúnra wọn ló ń gbé lọ ìyẹn tún wà àti wípé measure punishment disciplinary measure wo ló yẹ kán take kó lè di nǹkan táwọn tó ń bọ̀ lẹ́yìn ò ní fẹ́ ṣe. á dáa fún ẹ Dami á dáa fún ẹ ṣe rí lórí ọ̀rọ̀ yẹn tí èèyàn bá wo ilé tó ti wá àti orúkọ tó rọ̀ mọ́ ilé tó ti wá èmi mọ̀ pé ní ẹnu ọjọ́ mẹ́ta mo kàn fi sọ pé ọjọ́ mẹ́ta ni tí ó ti gbòde ní pé ọ̀pọ̀lọpọ̀ wa ìwà ọmọlúàbí ilé tá a ti wá orúkọ tí wọ́n rí dáadáa kò jọ wá lójúmọ́ èmi àti àwọn ẹbí mi orúkọ wa ó jọ wá lójú kí ló máa ń ṣe pé kéèyàn kó. èèyàn ẹkúndùn orúkọ wa àti ilé ta èṣù oníṣe wa o àmọ́ káwa náà má ṣe èṣù ká má rìn níbi èṣù ṣe rí èmi ń sex of man èmi ní bíi corruption èmi ní bíi corruption temptation ìpè kan gbowó lẹ̀ káwa ranjú mọ́ báwo kí ni wọ́n lọ mọ́ corruption ojú kòkòrò gbogbo àwọn kìnìyàn kò sí ọkùnrin tó bá lóun ò fẹ́ràn obìnrin ó kù díẹ̀ káàtó fún. so ẹ láìkí obìnrin bẹ́ẹ̀ ẹ láìkí obìnrin ẹ láìkí obìnrin. ẹnu mi ò ká ló lò ó mo ń sọ ni o Dami kò sẹ́ńtì ò láìkí obìnrin now n tí mo wá ń sọ ni yí pé n tí èèyàn lè fi fúnra ẹ̀ ní ọ̀wọ̀ àti iyì ni pé máa ronú ní òrèkóòrè yí pé tí ọmọ ìbá rí ẹfin tí ó bá fi lè rí ẹfin ó tẹ́ tán ni mo sọ fún ẹ. ó tún lo sẹ́tẹ̀ ó fà tẹ́tẹ́ jù. ó tẹ́ tán ni mo sọ fún ẹ ìyá rẹ lè lò ó lọ́wọ́ kí bàbá ẹ̀ kó ní ẹṣin lẹ́kan àmọ́ tí ọmọ ìbá rí ẹfin ó tẹ́ tán ni mo sọ ó tẹ́ nìkan fámìlì ẹ̀ tún tẹ́ ó wá fi àtẹ́ tẹ́tẹ́ o tún wá lọ ń ṣe tẹ̀ǹtẹ́ káàkiri. ṣé tí èèyàn bá ti ronú dé lẹ́vù yí pé kò fáàní fún èmi mọ̀ pé àwọn èèyàn kan bí aláṣẹ àrífín nǹkan ni lọ́lọ́ social media. wọ́n ní pèmí lórúkọ fàmílì rúgbọ̀n. wọ́n ṣí gbogbo kékeré ṣe àwa ò fáàrí fún inú ẹbí wa àmọ́ kéṣù má tiẹ̀ ṣe wá torí àwa ò ní ṣèṣù èmi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ dá mi lórí lẹ́vù yẹn. ó dà ẹ wá jẹ́ ká ibi tẹ́ mẹ́nubà ẹ̀ náà ni mo fẹ́ lọ lórí àti sanitize social media. ṣe àwọn pé nígbà kan àwọn ìjọba àpapọ̀ gbé pé bóyá wọ́n máa ní láti fi social media regulation bill síbẹ̀ ṣé ẹ̀yin lérò wípé ó máa help because nínú ọ̀rọ̀ yín náà pé àwọn ọmọ tó kàn máa kó nǹkan síta tán bìkítà aṣọ wíwọ̀ tán ti sọ lẹ́nu tán ti sàpò ìyàkọ́ téèyàn tiẹ̀ lè sọ pé káyìn bẹ́ẹ̀ yẹn kán gbọ́. ó ń bọ̀ wá ọ̀rọ̀ ẹ̀. so ṣé social media bill yẹn ó máa help ó máa pakun láti fi dẹ́kun ẹ̀. social media nǹkan tó bá jọmọ́ rules regulation kí ló ń ṣe tí àwọn tí ó wà àwọn aláwọ̀ funfun ṣe rí wọ́n kúndùn òfin o nítorí pé òfin wa tá a bá gbófin kalẹ̀ èyí tó àwọn tó bá jẹ́ alákòóso òfin gangan ló yẹ kọ́kọ́ tẹ̀lé òfin tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ nǹkan máa tó ṣé bí tèmi bá ti sọ fún ọmọ pé aago mẹ́ta ni lecture ìgbà ọlọ́ọ̀kì ń débẹ̀ Dami it's 2:30 ó wá pẹ́ ju 2:45 Dami bí wọ́n tí wọ́n bá ṣíwájú mi débẹ̀ tó bá wá sọ yìí pé social media má sọ báyìí mọ́ tó gbẹ́nu ẹ̀ gbàǹgbà tó lanu gbàgà tó sọ olórí ló yẹ kọ́kọ́kọ́ nígbà tẹ́ pé àwọn náà ni wọ́n máa ṣe kátikàti wọ́n máa jójókújó ìyẹn kátikàti tí ò bá ṣà tí ò bá wà ọmọlúwàbá kò bọ́ sí i. mo rí yẹn mu
ó tún wá ní ìbéèrè kan tó ń jẹ mí lọ́kàn mo mọ̀ wípé nígbà kan ẹ dá ètò fún àwọn ọmọdé lẹ̀ kódà mo ti sọ̀rọ̀ yẹn láàárọ̀ èkó tó di pé àwọnú studio pé mo nínú gbogbo ìwádìí mi mo rí pé kò sí TV station ìyẹn ni wípé television channel tó wà fún àwọn ọmọdé nìkan 24 hours mi ò rí àmọ́ àwa quick láti sọ fún àwọn wa pé ẹ lọ́wọ́ Cartoon Network ẹ lọ́wọ́ tàwọn òyìnbó àwọn ọmọ yẹn wá máa kọ́ àṣà débi pé èmi àtọmọ mi jókòó njọkan àjọ wò ọmọ kékeré yẹn sọ fàgbàlagbà yẹn pé don't be silly ìyẹn pé má ṣe bí wèrè. ìjọ má bínú rántí tó o fẹ́ sọ má gbàgbé o mo kàn fẹ́ sáré kọ́ mi wọ́n á ń kọ ìvẹ́ǹtì kan ní ìlú òyìnbó ní London to be precise àwọn màmá wọ̀nyí àwọn sísí wọ̀nyí kó ọmọ wá ní ìwé gẹ́gẹ́ bó ṣe mú dámidámi pépà yẹn bọ́lẹ̀ mo fẹ́ kọ́ mo lè ní hello ọmọ bíi ọmọ ọdún mẹ́ta sí mẹ́rin márùn please kindly help me pick that paper ó ní am I your slave? I'm not your slave. Gbogbo àwọn ẹ̀yà ẹ̀ sì ń wò mí wọ́n ń wò mí èmi náà sì ń wò wọ́n ṣé kí n ra ń kò ní. ọmọ ọlọ́mọ nílùú onílùú. àbógẹ́dì ẹ̀ n tí wọ́n ṣe rí àwọn tó ń kọ́ wọn àwọn kan díẹ̀díẹ̀ náà wà nínú àwọn iléèwé wa ní ọ̀nà níbí báyìí níbí báyìí ó kọ̀ bẹ́ẹ̀ so irú ìbéèrè yẹn. because ibi tí ìbéèrè mi yẹn ń lọ ni pé àṣà àti ìṣe wa ti sọnù. ó sọnù gidi gan. kò sí ẹ̀rọ amóhùnmáwòrán kan tó máa sọ wípé ó dá wákàtí 6 la fi ń ṣe fún àwọn ọmọdé torí mo rí pé ńgbà kan náà ẹ̀yin náà ni so ó wá dá mi padà sí pé ṣé kò sí àwọn tó ń ṣe agbátẹrù nǹkan ọmọdé ni bẹ́ẹ̀ à ń bímọ bẹ́ẹ̀ oṣù mẹ́sàn-án là ń lọ là ń dé ṣé wọn ò nífẹ̀ẹ́ ọmọdé ni àbí kí ló yẹ ta ṣe kórìíra àwọn ọmọdé láti máa harness wọn láti máa groom them catch them young lolóyìnbó sọ. bẹ́ẹ̀ yẹ sọ yẹn èmi mọ̀ pé àwọn kan ń gbọ́ àwọn tó kúndùn pé ká máa bá a ṣe máa develop intellect ìwà èdè àṣà àti ìbálòpọ̀ láàrin ọmọ sọmọdé àti sí ọmọ wọn wà àwa máa bẹ̀ wọ́n náà ni o kì í ṣe pé wọ́n gbọ́ àwọn pọ̀ organization sport wọ́n lè ṣe ṣe máa wọn kan ló ń ṣe reality shows káàkiri tí wọ́n fi lọ sí eré àtọmọdé yẹn kò yé mi a mọ̀ pé nílùú òyìnbó kò channels rẹpẹtẹ jaburata àwọn kan wà bí náà tí wọ́n ń dalẹ̀ àmọ́ kò ń ṣe pé wọ́n dedicate pé gbogbo wọ́n kàn á ní program díẹ̀díẹ̀ pé kìíní kó má dàbẹ̀ pé wọ́n ṣe ní wọ́n kọ́ bí ara sí àmọ́ láti tún ṣe àfikún sí ntẹ̀sọ̀ ẹ̀ tí wọ́n bá lọ bá de àwọn ọmọdé tó ti ẹyin àti pé ká máa kọ́ ọ láṣà tẹ̀sọ̀ ẹ̀ kò ń ṣe inú ilé ìwé nìkan kì í ṣe inú ilé church nìkan o kì í ṣe nínú ilé nìkan o ṣe rí orin tí àwọn ọmọ yẹn ń gbọ́ tí ẹ bá lọ sí birthday party mi ò fẹ́ kọ́ àwọn orin kan lórí afẹ́fẹ́ torí kò ní ṣe kọ́ àmọ́ mo lè jó ijó àwọn ṣó ti ẹyin ní ṣẹ́rá ọmọ yẹn tí wọ́n bá gbọ́ regularly ó máa wà ingrained in their memory láíláí àti láíláí so ìyẹn náà àwọn tó ń ṣe àkóso children programs èmi ni ìwọ ni MC pé ó yá children come now ṣe rí ìwọ náà wá ti mú orin yẹn wá tó dáwọn díje yìí ọ̀rọ̀ kí àwọn ọ̀rọ̀ díje tó mọ̀ kò kọ́. so ìyẹn regulation náà gbọ́dọ̀ wà eléyìí tó bá jẹ́ bàbá ọmọ tó ń ṣe birthday kì í ṣe pé bóyá pé kìíní àṣà àwọn yẹn torí díje ó yẹ kó ti sọ fún láti ilẹ̀ wá ntọ́mọ ẹlòmíì bá gbọ́n birthday díẹ̀díẹ̀ la máa ṣe torí tọ́mọ bá kú òun birthday náà a tún lọ sí ibòmíì o. ọmọ tó bá kúrò nílé àwọ̀ school bus gbọ́ rédíò wọ́n tún gbọ́ gbogbo àwọn kìíní regulation yẹn ni kì í ṣe pé à ń sọ pé dandan wọ́n gbọ́dọ̀ ṣe bí àtẹ̀yìnwá bí ní ògbójú ọdẹ nínú gbòòrùn ọlẹ àbí ẹgbẹ́ nìkan. ẹ jẹ́ ká gba inú fèrèsé jáde. so àgbájọwọ́ òun la fi ń sọ̀rọ̀ ìyẹn ni ibẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ ṣẹ̀rí àwa eléré yálà lórí tẹlifíṣàn àbí orí eré orí ìtàgé àbí pé à ń sọ̀rọ̀ gbẹ̀gẹ̀
a ní ṣe wọ́n ń pè nǹkan kan ní role model ọmọdé ẹni tó bá ti rí báyìí ọmọdé náà gbọ́ ẹni tó ọmọdé tágbàlagbà bá ń ṣe tó ń sọ báyìí láti ilé wa ló ti máa mú nínú ilé wọn ṣebí mọ́mì tó bá ń ṣe kí ṣòro máa tutọ́ sí pálọ̀ ṣebí mọ́mì ṣebí kò ní flush ṣebí mọ́mì ṣebí toothpaste ó kàn máa ṣe ṣó ti yẹn gbogbo ẹ̀ làwọn ẹ̀ àwòkọ́ṣe gangan lẹ̀kọ́ àwòkọ́ṣe lẹ̀kọ́ àwòkọ́ ṣe òun lẹ̀kọ́ ṣebí tíṣà ló máa mọ́wọ́ ọmọ kọ́wẹ́wẹ́ ọ̀ya write like this write like this nígbà tó ti ń write like this yẹn òyìnbó dẹ̀ ó mọ̀ right ní pé ẹ̀tọ́ èmi tún mú lọ level ẹ̀tọ́ ọ̀nà tó tọ́ right kò sọ pé wrong like this get it left like this left like this láti right like this yẹn drink like this okay laugh like this sit like this sit properly speak properly communicate meanings moral communicate morally kì í ṣe pé àwọn mi máa ń fi pé ara oko èmi ìdí ẹ̀ tí mo ti dì mọ̀ kàwé dé level tẹ́ pé èèyàn kàwé dé ni pé mo fẹ́ ṣe àwọn nǹkan tí grassroots ń ṣe bíi kí n kọ fújì bíi kí n kọ àpàlà bíi kí n bá wọn lọ síbi aláta iléepo oníyọ̀ tí àwọn ta ló sophisticated máa wo àwọn sophisticated ìlú wo ló ti dé òyìnbó wo ló bá ṣe kí ló sophi àbọ̀tà background wo ló ní iléèwé wo ló lọ gan èmi máa sọ fáwọn èèyàn wa o sophisticated kankan o máa ṣá ẹ wà ló sophisticated kí ló ìwọ ogbọ́lù ni ogbọ́wé ni ìwọ ọmọjú ọmọ tí ò mójú kò lè mọ́ra ẹ̀ sọ kí ló sophisticated. ǹjẹ́ ẹ̀yin mọ obìnrin tó kọ́kọ́ dín àkàrà nàìjíríà. mo mọ kínní ni ìyàwó àkàrà ogun. ló kọ́kọ́ dín àkàrà. àwọn ni ẹ̀yin ò tiẹ̀ lóye. èmi ṣé mo sọ́ọ̀sì pé kò sí nǹkan tí wọ́n mọ̀. ìyàwó àkàrà ogun ni. ẹ mọ̀ bọ̀dọ̀ tó kọ́ ṣe fọgàdáìsà. fọgà ṣé bí láti ni láti ẹyọ ọmọ láti. bọ̀dọ̀ láti ẹ̀gbọ́n àdúgbò. Ọ̀ṣun ló ti move. wá sẹ́kọ̀ọ́. kí ni. It has finished. Broadcasting is about entertainment, education, and information. We will tell you to know. We will entertain you so that a ní láti gbé yín mọ́ra, and we have to inform you. Gbọ́dọ̀ educate. Lẹ́ni gẹ́gẹ́ bí àlejò tí mo gbé wá fún wa lórí ètò ìyẹn Ọ̀túnba Chief Dr. Tunji Sotimirin wọ́n ti sọ̀rọ̀ nípa child development gbogbo wa ló kàn torí pé mi mo bímọ ìyẹn òbí ìyẹn náà àbíjọ kan bọ́lọ́hún ti ẹ̀dẹ̀ wá yọ̀ǹda fún atọ́mọ́lọ́mọ àtọmọ ẹni kọ́lọ́ má fi kọ̀kọ̀ pààyàn lẹ́kún so we have a responsibility a ní ojúṣe gbogbo wa gẹ́gẹ́ bọ́n ṣe sọ pé ìwọ tó bá lọ pàtí àwa tá à ń ṣe MC gan tá à ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ DJ mi à play orin mi wà máa wò pé kódà ó máa ń dùn mí gbẹ́mi tá a bá lọ bí àwọn ibì kan tó yẹ kó jẹ́ fún àgbàlagbà tí wọ́n ti ń bóyá fa sìgá fa gbó and all those things tán bá káwọn ọmọdé wa wọ́n dẹ̀ pé kí n ra àwọn òbí yẹn ń kò ní pé ṣé nǹkan ṣe iṣẹ́ gbọ́dọ̀ wá bí ni àmọ́ lórí yẹn gbogbo wa kọ́ lọ́nkọ́ wa mọ̀ ṣe dáàdì sà nǹkan ẹyọ kan ló kù tí mo fi máa sọ pé now that day is over pẹ̀lú èmi àti yín nítorí mo kàn tiẹ̀ bí pé kí n máa tẹ̀lé yín lọ kíláàsì mi báyìí ní inú iṣẹ́ wa yìí theatre there are a lot of irregularities àgbà níyìn nínú iṣẹ́ yìí ẹ lè má joyè I'm sure that is by decision pé bóyá mo joyè ní tampan àbí mo joyè lé NTP àmọ́ wọn ò lè yọ yín kúrò nínú àwọn elders tó ní lẹ́nu iṣẹ́ yìí lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí àwọn ọmọ wa kan èmi nígbàgbọ́ wípé wọn kì í fi ẹ̀hónú wọn hàn to the right channel kíjà kékeré tó ṣẹlẹ̀ bóyá láàrin ọ̀gá sọmọṣẹ́ láàrin ọmọdé ságbàlagbà ẹ ti wá sórí social media ẹ ti wá búra yín ẹ ti sọ̀rọ̀ síra yín ẹ ti ṣe bí ó boil down sí ọ̀rọ̀ ẹ̀kọ́ tí à ń sọ yìí náà àmọ́ àwọn ọmọ kan wà tá a ti bá sọ̀rọ̀ rẹ̀ táwọn gan ti sọ fún wa pé àwọn àgbàlagbà yìí ti ba ìpẹ̀lẹ́ sáwọn jẹ́ oyè yín níbi ọ̀rọ̀ ìlọ̀kulọ̀ yìí náà ni àmọ́ moving forward torí àwọn ọmọ wa kan náà wọ́n sì ń wo inú iṣẹ́ yìí pé iṣẹ́ yìí ni mo fẹ́ ṣe iṣẹ́ báwo la ṣe lè sanitize so eléyìí atabaralé atabara oko báwo la ṣe lè sanitize. ọ̀rọ̀ yẹn ó le gidi gan ohun tó ó ta kókó gidi torí n tó ń ba ilé ayé jẹ́ number one ni pé ẹ̀rọ alátagbà yẹn tí àwọn èèyàn bá ti rí mbẹ̀ báyìí ó máa ń jẹ́ kí orí wọn kó má lè tóbi bó ṣe bẹ́ẹ̀ lómi ṣe kọ́ wọn wá láti ilé wọn máa ń dàrú
to the point that tó bá ti wò tán tó bá tẹ̀ tún padà sí ilé ìjọsìn yálà ní ti mùsùlùmí ni àbí ti kìrìtà àbí ti àwọn ìbílẹ̀ ìyẹn brief moment yẹn a tó wá padà sí social media torí ẹlòmíì anyway solution là wá solution òun ni wípé èmi padà sórí àwa tí a jẹ́ òṣèré àwa tí a jẹ́ olórin àwa tí a jẹ́ media people either presenter either media owner media organizations owners àwọn ní kọ́mátì ẹ̀ bọ́ èmi dẹ̀ mọ̀ tó ń dá irú àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn láàmú ní pé tá a bá lo content báyìí àní pawó wọlé ṣé tí ọ̀rọ̀ pé tá a bá ti pawó wọlé yẹn tí ló bá ti ṣáájú problem ní ibi tí problem wa tí a bá rẹ̀ tó lè gbé tò kalẹ̀ àbí tó kọ́ ilé iṣẹ́ media mọ̀ ń tẹnumọ́ ibẹ̀ ní solution wa ibẹ̀ ni torí pé ibẹ̀ làwọn èèyàn ń wò so mo ń sọ kankan lórí platform kan ipe bí àwọn náà ṣe ń present mi làwọn wọ́nranwọ̀nran yẹn àwa náà a máa gbé voice tiwa a máa fi tackle ẹ̀ a máa resist ẹ̀ mo ní counter discursive engagement a máa counter media yẹn táwọn náà bá dá kalẹ̀ báyìí àwọn wà heated gbé tí wá àmà kò sí nǹkan tẹ́ máa ṣe tí media tó ń bá cooperate àmà crush gbogbo ìwà pàlàpàlà torí social media gan is a platform where media information is spread and disseminated. So media ni solution because àwa tá à ń ṣeré a máa lo platform yẹn àwa tá à ń kọrin a máa lo media lo media náà but tó bá ti wẹ́pẹ́ ń tó gbé wá sórí afẹ́fẹ́ kàtìkàtì ló ń sọ wọ́n ló ń ṣe àtòṣèlú ìmí kàtìkàtì ló ń ṣe òṣèlú gan ò ní ọ̀pọ̀lọpọ̀ ò ní discipline ọ̀pọ̀lọpọ̀ wọn ò lọ́pọ̀ so media ló máa tó èyàn ló máa gbọ́ àwọn ìgbà tí àwọn ẹ̀rọ ilé iṣẹ́ kan wáyé ní Ọ̀yọ́ state wọ́n á fi ìlú wọ́n á fi bá ẹ wí ọba tó bá ṣe wọn rọ mí bú ọba ọmọ kan sọ ní pé àpèjúwe ọ̀rọ̀ nígbà ìṣẹ̀ǹbáyé tí ọba ò bá ṣe dáadáa ìlú lásán ló máa sọ fún pé dídìdìdì ó lè gbé jáde ó ti fìlú bá wí nìyẹn torí ẹ̀ ní orin àwọn bàbá wa Haruna Ìṣọ̀lá Àyìnlá Ọmọwúrà tó ń bá bú ẹni tó búra tó bá ti búra ìlú yẹn àti ẹ ti sọ fún ẹ orin yẹn ti sọ fún ẹ ẹjọ iṣẹ́ wa ló lè correct ẹ gbàgbé ẹ tó bá ń ṣe politics ta ló ń pè ṣé báwa náà là ń pè wọ́n sórí ẹgbẹ́ kìíní kò sí solution tó dàbí ká lo power of the art of the platform of media expressions in whatever form either in written or oral òun ni solution wa kò sí. ìyẹn it touch me because mo máa ń sọ fáwọn èèyàn náà mo ní tí wọ́n bá ń ṣe kátikàti tẹ́ ẹ̀ bá gbé wá sójú ìran wa báwo la ṣe fẹ́ mọ̀ pọ̀ ṣe. a lè mọ àmọ́ nídìí pé a ṣáà jẹun yìí content creation a jẹun ìdí pé a jẹun yẹn náà ló bí pé a jẹun dádì ẹ wo iléeṣẹ́ kéèyàn má jẹ́ ètò máa pààyàn lọ́fun kí a máa bì káàkiri iléeṣẹ́ AK Media tí wọ́n ṣe agbátẹrù ètò Oyinmomo mo mọ̀ wípé ẹ ti wà pẹ̀lú wa ọjọ́ ti pẹ́ láti gbà yé àwọn bàbá wa kọ́lọ̀ ń tẹ̀lẹ̀ fún wọn mọ̀ pé ó jì wá ìdílé yín méjèèjì agbọ́nù tó àdẹ̀ríkánú ìwé pé ẹjọ́ ẹ má tún jọ lẹ̀pọ̀ mọ́. kó túbọ̀ tẹ wọn dáadáa sáfẹ́rẹ́ atẹ́gùn dáadáa kó túbọ̀ máa fẹ́ sí wọn. atẹ́gùn bíi AC atẹ́gùn bíi fan box fan máa fẹ́ sí wọn gbọ́dọ̀ sọ́fà kò dá kéèyàn tó ṣe wàhálà láyé ẹ wo wọn ní ká gbé fún yín pé stomach infrastructure kékeré lélẹ̀ pé kẹ́ bá wa fi ìfẹ́ gbà á mọ̀ kó kéré. palliative lélẹ̀ o. palliative. we want to loot it. bí mo ṣe fẹ́ gbà báyìí o mo fẹ́ stretch ọwọ́ yìí ok ẹ mọ̀ pé tó máa fẹ́ fún ẹ̀yàn ní mẹ́dà kò sí ìlú kò sí fèrè. àwọn kò yẹ mí máa kárí o má lọ o má ìlọ ṣé ẹ ṣeun sir. thank you so much. Thank you very much. àwọn tí lórúkọ iléeṣẹ́ AK Media. bẹ́ẹ̀ni sá dájú ẹ jókòó no mo ń. ẹ ń fẹ́ mi mo rè hàn gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n kọ́. ṣé yàrá AK Media tí wọ́n fún mi ní ẹ̀bùn yìí nǹkan kan sọ sí mi AK Media
èké bó ṣe ń ké lóhùn tó dá yẹn ohùn yẹn kò ní dọ̀tí létí aráyé. àmín àmín. AK Media ẹ máa ké ní ohùn rárá ohùn yín á sì máa dùn létí aráyé ni. àmín àmín. AK Media ẹ ní tẹ́ ẹ ní tí ẹ ní ṣá iléeṣẹ́ yín á túbọ̀ máa lọ síwájú gbogbo àwa tá a ní ìbáṣepọ̀ pẹ̀lú AK Media iwájú òun ni ọ̀pá ẹ̀bì tí wá ó máa rí sí àní tá a bá tiẹ̀ sọ pé wọ́n ní àníjọ́ àjò rẹ̀yìn ọ̀dọ́ kí ló ń pe bàbá yìí ó wà nínú group àwọn foreign band kan wọ́n pè ní ó dẹ̀ sápá mi lórí ó bá ń slide ni ọ̀dọ̀ kámẹ́rà bẹ́ẹ̀ ìjà yóò ṣe mú wọ àwọn òyìnbó yẹn máa ń jó bọ̀ tó bá jó rẹ̀ gan wá tó wọ wájú AK Media iwájú lẹ́yìn máa jó sí ẹ̀yin ò ní jọ àjọ rẹ̀. èmi náà dẹ̀ gbàdúrà wípé àgbà yín á dalẹ̀ nínú ọlá nínú àlàáfíà torí ọ̀tọ̀ ni pé kéèyàn tún ní long life kó bá àlàáfíà. àlàáfíà yẹn ni kókó. àlàáfíà yẹn ni kókó Ọlọ́run á bá mi jogún àlàáfíà fún yín. tẹ́ pé tó bá ti máa di last bẹ́ẹ̀ tẹ́ bá ti pé 120 ẹ lè decide ẹ̀yin àtẹ̀jẹ̀ Gabriel ibi tẹ́ fẹ́ yà sí. ẹ̀yin yẹn wá lórí ètò yìí ànírìnjù báyìí lọ atátìtó iyọ̀ ti dùn gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín níbẹ̀rẹ̀ pé ọ̀dọ̀ àwọn àgbà òun là ń lọ léni ṣe ti rí pé àgbà wọ́n ṣe máa ń sọ wípé ọgbọ́n ọ̀dọ̀ àgbà náà lèèyàn ti lè rí ọgbọ́n ẹ bá wa wo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ẹ kàn sára sí wa ẹ fi àtẹ̀jíṣẹ́ ẹ fi ránṣẹ́ sí wa lóòótọ́ àwa náà ẹ ṣe ẹ̀yin nígi tí ẹ jẹ́ kí ọgbà yẹn kó wo orúkọ tèmi Oyípadà Olúwadámilọ́lá ọmọ Banire ká tún fi rí àti ayọ̀ àti ìdùnnú pàdé níjọ́ mìíràn ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín be patriotic citizens of Nigeria ìtàn bá pè é sí má dà sí ìtàn bá fi lọ ẹ má ṣẹnu gbọ̀n síbẹ̀ ara púpọ̀ nu wa ló yẹ pé àfọwọ́fà ní tó ń bá wa jà ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà rere ó dìgbà.